The money they gave you in the last election, I'm sure it's still there. How can? I don't think any member of this church will play the fool this time. I don't think so. Ese Ojuse Yin Tabi kẹ́ kùnà. Oyedepo sọ bẹ́ẹ̀ fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ ìjọ Living Faith Church International tá a túmọ̀ sí Winners Chapel. Òun náà ni ó ti gba àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà níyànjú lásìkò tá a wà yìí. Èyùn Bishop David Oyedepo ó ti ṣe lálàyé fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ojúṣe wọn lásìkò yìí tàbí kí wọ́n kùnà níwọ̀nba àgbà tí wọ́n bá ti ń sá fún àwọn ojúṣe àti ẹ̀tọ́ eléyìí tí ó yẹ kí wọ́n ó ṣe. Nínú àlàyé ọ̀rọ̀ eléyìí tí Oyedepo sọ fún àwọn ọ̀dọ́ ní ìlú Ọ̀tà ní òní nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ibẹ̀ náà ni Oyedepo ti pé orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ó ń retí ipa ribiribi àti àwọn ìgbésẹ̀ eléyìí tó jẹ́ ìgbésẹ̀ akin tí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ó gbé. Ó pé pàápàá jùlọ níbi tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ òṣèlú. Oyedepo pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n ń sá sẹ́yìn níbi àwọn nǹkan wọ̀nyí eléyìí tó sì jẹ́ wípé àwọn ní ẹ̀yìn wá ọ̀la. Ó pé bí wọn ò bá ti wá tètè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ akin lásìkò yìí, ó pé bò ní ọjọ́ ọ̀la eléyìí tí àwọn tí wọ́n bẹ nípò àti àwọn tí ń darí orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ni wọ́n fi ọkàn sí. Bẹ́ẹ̀ ni Oyedepo tún gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn níbi tó ti pé àti àsìkò yìí òun náà ló yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbáradì èyùn fún àwọn ojúṣe àti àwọn ẹ̀tọ́ eléyìí tí wọ́n ṣe láti lè jẹ́ aṣíwájú rere bó bá di ọjọ́ iwájú. Oyedepo wa tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti pé ọ̀dọ́ eléyìí tí ó bá ti kùnà láti gbé irú ìgbésẹ̀ eléyìí tó jẹ́ ìgbésẹ̀ ọjọ́ iwájú lásìkò yìí, ó pé irú ọ̀dọ́ bẹ́ẹ̀ ń gbáradì èyùn láti kùnà bó bá di ọjọ́ iwájú ni.